ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má bá mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbà ṣẹṣẹ lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa lọ́ ṣe gbà ṣẹṣẹ lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sàn àní ẹyẹ sàn ó yẹ ẹ ti máa sùn kó má padà mú wa bọ́ ṣe mú Jésù torí ogun bọ̀ ẹ tètè ta múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yẹ pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́lántì má padà lé onílé Yorùbá ẹ ti ń sàn àní ẹyẹ sàn ó yẹ ẹ ti máa sùn kó má padà mú wa bọ́ ṣe mú Jésù lórí ogun bọ̀ ẹ tètè ta múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jọ ń rọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lágbàáná ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kó tó àlàtòrò dúdú kò sẹ́ni bọ́dí tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra ìfẹ́ yọyín nínú ogun lẹ̀ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ́dálẹ̀ tó ṣe igi àgbọn ẹ̀rù yìí tó ra ìjọwọ́ wa ní Yorùbá máa gbọ́n ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn ẹ̀rù yìí tó ra ṣé kò mú yín kápẹ́ olóko ẹ̀rù yìí tó ra ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ yín ẹ̀rù yìí tó ra ẹlẹ́ran wa ń jẹ̀gùn ó tún dunnú ẹ̀rù yìí tó ra ọmọ tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ ẹ̀rù yìí tó ra kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́lántì má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni a sì dáadáa olóṣèlú wa wọn lọ ní gbogbo ẹ̀yà àgbà ọba làwàdàkẹ́ ọ̀dẹ́rìṣà aláàfin àwùjalè alákì ìṣòwò wọ́nṣọ́ alára àjì ọ̀rọ̀ àkàrí ìgbà ìjọba ẹ̀sọ̀rọ̀ màdàkẹ́ pàmàdàkẹ́ àwọn àbàdàkẹ́ ọ̀túnbàdé. Ó yá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá àgàgà ọmọ tó ti ga orin lábí kàbá mẹ́lọ́ọ̀dì. mo kí gbogbo wa pátápátá nílé lóko lájò lẹ́yìn odi mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo ọba mi òkè ọba tó jẹ́ pé òun náà lọ́ba tí a máa gbé ọlá fún adúpẹ́ fún Ọlọ́run ọba náà ọba tó jẹ́ pé kò ṣègbè níjà ọba tó jẹ́ pé òun lọ́ba tó mọ tó pamọ́ àti tó hàn mo máa dúpẹ́ fún èmi ọmọ yín náà ní orí adé Adébọ́lá aka àlùkà tí gbogbo mọ̀ sí Àfọ̀njá TV èmi náà ni mo wà níwájú yín ní òwúrọ̀ tèní bẹ́ẹ̀ náà ni ọmọ tẹ́ ti mọ̀ láti ilẹ̀ kó tó dé ní ni mo kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọ̀tún ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Professor Banji Akíntóyè àwọn tó tani jí mo kí yín lọ́pọ̀lọpọ̀ àlàáfíà tó péye Ọlọ́run ọba láàánú á jẹ́ kó wà pẹ̀lú yín bẹ́ẹ̀ náà tún ni mo kí bàbá mi Emeritus mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Chief Sunday Igboho owó baba dami ọmọ aládìkún ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà fàlàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni mo kí wọn lọ́pọ̀lọpọ̀ mo kí gbogbo ẹ̀yin àgbààgbà lọ́tùn lósì mo kí yín
Ọlọ́run Elédùmarè ọba tó láyé, mo fi bàbá náà sí Sunday Igboho, mo fi kí wọn, mo fi kí gbogbo yín pátápátá, àtẹ̀yin ìyá àtẹ̀yin bàbá tẹ́ wà nílé lóko. Bẹ́ẹ̀ tí bá ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá máa share ètò yìí. Ètò tàárọ̀ yìí ó gbẹlẹmukẹ, ètò tàárọ̀ yìí ó ṣe pàtàkì, ètò tàárọ̀ yìí ó ṣe kókó láti jẹ́ pé kí gbogbo wa pátápátá kí a jọ fi ọwọ́ sí láti jẹ́ pé kí a jọ gbìyànjú ní orí ẹ̀. Ètò yìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, tó jẹ́ pé gbogbo wa pátápátá náà láti mọ̀, ǹjẹ́ lórí ọ̀rọ̀ kí ni o, ọ̀rọ̀ ajé wa, ọ̀rọ̀ kí ni nǹkan ilẹ̀ wa, ọ̀nà wo la lè gbé gbà, ọ̀nà wo òun la fẹ́ gbà tí a fi ṣàṣeyọrí, ọ̀nà wo òun la fẹ́ tẹ̀ tí a fi ṣàṣeyọrí lórí gbogbo tó wà ní orí ilẹ̀ wa. Ọ̀rọ̀ yìí a ti ń bá lọ látàná kó tó di pé nẹ́tíwọ̀kì já wa nítàn. Kò dẹ̀ sí tá a lè ṣe, àbí kò sí tí a lè ṣe, kí ni tá a lè ṣe. Ọlọ́run ọba mi, ọba tó láyé, kábíyèsí Elédùmarè, ọba tó lo ohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo, kò ní fi èmi àti ilẹ̀ nígbà kankan. Ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé àti ibi tó bá yẹ kó kàn, kó tó di wípé a máa di pé à ń gbà àwọn nǹkan yìí lọ. Torí ẹ̀ ni mo ṣe ń pe gbogbo wa lọ́tún àti lósì láti jẹ́ ká dìde. Ǹjẹ́ kí ni ipa, ǹjẹ́ kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ káàkiri lórí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn wa. Ǹjẹ́ báwo la ṣe lè ṣe é, ọ̀nà wo la lè gbé gbà tí nǹkan fi rọrùn fún gbogbo àwọn tó ṣe kí ni o, àwọn tó wà nílé, tó wà lájò pátápátá, nílé lóko, tó máa fi rọrùn fún tẹrú tọmọ wọn. Gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì láti jẹ́ pé ká jọ mọ̀. Ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, tí ẹ dẹ̀ ń gbọ́hùn mi kétékété, òun náà ni tí mo bá wá láàárọ̀ yìí. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé, ọba tó lo ohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo, kò ní fi èmi àti yín lẹ̀ nígbà kankan. Torí wípé a nídìí àti dìde lórí gbogbo ohun tí a ní, lórí gbogbo ohun tí a kó jọ, lórí gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ wa, a nídìí àti dìde lé lórí. Gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì fún wa púpọ̀ láti jẹ́ pé kí a mọ bó ṣe rí, bó dẹ̀ ṣe lọ. A nídìí àti tètè gbìyànjú ká mọ ibi tí à ń lọ àbí ibi tá à ń darí kọ sí. Gbogbo àwọn nǹkan yìí wá ṣe pàtàkì fún wa púpọ̀ láti jẹ́ kí gbogbo ilé, gbogbo ẹ̀yin èèyàn, láti jẹ́ kẹ́ ẹ mọ̀ báwo ló ṣe rí, báwo ló ṣe lọ. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, nílé lóko lájò lẹ́yìn odi, mo wá rọ̀ yín, mo bẹ̀ yín, ìdarapọ̀ mọ́ wa àti báwo la ti fẹ́ ṣe, ọ̀nà wo la fẹ́ gbé gbà, ọ̀nà wo la lè fi ṣe tí a lè fi, tá a máa fi kúrò ní oko ẹrú yìí. Torí pé gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa púpọ̀. Tí ẹ bá wo ọ̀rọ̀ tòmátò tí à ń sọ̀rọ̀ nípa èyí, ẹ máa rí pé ó ṣe díẹ̀ sẹ́yìn tó ti wà tí a ti ṣiṣẹ́ ìrìn àjò yìí, tí a dẹ̀ tún ṣe lọ́wọ́lọ́wọ́, tí a wà nídìí ẹ̀. Àwọn ọ̀gá mi kò sí online ni, ó yẹ ká jọ darapọ̀ ní láàárọ̀ yìí. Torí wípé gbogbo àwọn nǹkan tí a ní láti sọ lé lórí, ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi share ètò yìí. Ó ṣe pàtàkì, ẹ jọ̀ọ́, ó ṣe pàtàkì púpọ̀ láti jẹ́ pé kí ẹ bá mi darapọ̀ lórí ètò yìí láàárọ̀ yìí, láti jẹ́ pé ká jọ gbé nǹkan yìí lárugẹ tí ò sí àní-àní lé lórí. Ọ̀rọ̀ yìí tí à ń bá lọ, ó ṣe pàtàkì fẹ́mi àti yín láti mọ̀. Ó dẹ̀ ṣe pàtàkì fẹ́mi àti yín láti jẹ́ pé ká jọ gbé yẹ̀wò lénìí. Kò sí àní-àní àbí bákan méjì kankan tí a fẹ́ fi sọ pé nǹkan tá à ní jọ ṣe ni. Ẹ gbọ́ mi yé? Pé nǹkan tá à ní jọ ṣe ni, nǹkan tá a gbúdọ̀ ṣe kí ni o,
tí a gbúdọ̀ jọ gbé lárugẹ ni ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Mo wá kí yín lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ jẹ́ kọ́kọ́ play fídíò náà kí gbogbo wa ká lè mọ bó ṣe rí. Ṣẹ́ngbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣẹ́tìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ ń tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000. Ṣẹ́ngbọ́. Tí ẹ bá wò dáadáa, ẹ wo ẹni tó sọ̀rọ̀ yìí, ẹ máa rí i pé àwa náà ni níbi ètò yìí, àwa ni àwa là ń sọ̀rọ̀ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ ata. Àfọ̀njá TV náà ni òun náà lẹ́ ń wò kétékété yẹn tí ó ń ṣàlàyé fún àwọn ènìyàn. Ẹ máa bá wa ká lọ. Iye tí wọ́n ń tà ní. Àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000. Bọ̀tẹ́ bá fẹ́ lọ rà ní my 12 báyìí. Apẹ̀rẹ̀ tẹ́ ń wo ní ọmọ máa ta fún yín ní 14,000 8,000. Àwọn àdẹ́lá ní gbogbo àwọn nǹkan yìí o. According to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sì. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ní a lè dáko, a lè ṣàgbẹ̀. Ẹ máa bá ń ṣí ẹ̀. Ẹ gbọ́. Ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ọ̀rọ̀ tí à ń bá lọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ nípa ata yìí tí mo fẹ́ kí gbogbo wa ká mọ̀? Ṣẹ́ngbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣẹ́tìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ ń tún tà. Gbogbo wa tó ń sọ wípé Ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Wípé bóyá báyìí ló ṣe máa jẹ́ 3,500 kí ẹ jẹ́ 4,000 òótọ́. làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa. Ẹ bá wò dáadáa, mo fẹ́ kí ẹ ṣí ètò yìí ní ẹ̀dẹ̀ farabalẹ̀ kí ẹ gbọ́ lórí ọ̀rọ̀ tòmátò tí a gbé wá. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa, mo fẹ́ kí ẹ bá mi ṣí ètò yìí. Mo kí Mr. Abdulsalam, mo kí yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́ bọ́dà mi Abdulsalam Ọláìdé, ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ jọ̀ọ́ bá mi ṣí ètò yìí, ó ṣe pàtàkì. Láìpẹ́ a máa fi nọ́mbà sí orí ètò nítorí pé ẹ lè mọ̀ àkọ́kọ́ ń bẹ fún gbogbo àwọn ẹni tó wà ní diaspora pátápátá àti nílé lóko lájò lẹ́yìn odi. Tí ẹ bá wo fídíò yìí dáadáa, ẹ máa rí pé Àfọ̀njá TV náà ló wà ń bẹ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tí wọ́n dẹ̀ gbìyànjú. Ẹ ṣé púpọ̀ brọ́dà mi bí ẹ ṣe ń tẹ like and love, bẹ́ẹ̀ ń bá mi share, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ nídìí àti bá mi share ètò yìí, torí kí ni a lè ṣe, kí ni ọ̀nà tí a lè gbà láti rí i pé a fi máa gbé nǹkan wa lárugẹ. Ọ̀nà wo la lè lò tí a fi máa gbé àwọn nǹkan yìí lárugẹ tó jẹ́ pé a fi mọ̀ pé bó ṣe rí leléyìí. Àwọn ọjà tẹ́ ẹ rí yìí tí mo dẹ̀ jẹ́ kó yé yín dáadáa, láwọn ọjà tẹ́ ẹ rí nílẹ̀ tó pọ̀ yìí kìí ṣe ibì kan yìí ló pọ̀ sí o. Ní gbogbo agbègbè nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó jẹ́ kó pọ̀ gan, kìí ṣe ẹnu wọn bá tẹ́ ẹ rí ta ṣó yìí ká tó drop ó ká wa lára ni. Tòmátò yìí pọ̀ débi pé àwa rí tírélà àwọn Fúlàní, wọn kì í tà fún Yorùbá. A sọ̀rọ̀, a bá wọn sọ̀rọ̀ púpọ̀. Àwọn Fúlàní ló ń kó àwọn tòmátò yìí, tí wọ́n bá ti rà wọ́n á lòdù ẹ̀ sáwọn tírélà. Nǹkan bí tírélà tá a rí lọ́jọ́ náà lọ́hùn-ún kìí ṣe 10 tó jẹ́ pé wọ́n kó bẹ́ẹ̀ làwọn míì rí ẹ̀ tó kó mi jáde láti inú igbó tó já àwọn Yorùbá wa.
mo kí ọ̀gá mi must be burial ọ̀gá mi àtàtà kò ní bàjẹ́ fún yín ọ̀gá tèmi nìyẹn àwọn tó train àwa nù must be ọlọ́run ọba lánàá kò ní fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run torí tán má sọ pé èèyàn ni ọ̀gá mi ni kò ní bàjẹ́ fún yín ọ̀rọ̀ tí mo wá sọ lọ tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lórí àwọn ìgbésẹ̀ yìí gbà tá a máa rí ó jẹ́ nǹkan tó jẹ́ gàyà pàtàkì tó jẹ́ fún wa láti rí wípé àwọn nǹkan yìí àwọn ẹni yìí kó níṣẹ́ náà wọ́n kó wá sílẹ̀ Yorùbá ibi tí ò ti yé àwọn èèyàn nìyẹn o wọ́n kó lọ Mile 12 wọ́n kó lọ sí Ògùn Abẹ́òkúta bẹ́ẹ̀ náà káàkiri wọ́n kó àwọn ọjà yìí lọ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n kó àwọn ọjà yìí lọ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn ọjà tí wọ́n kó yìí láwọn tòmátò ata bẹ́ẹ̀ náà ní sú ẹ ṣé ọ̀gá mi masbi kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè níbi tí ọjà yìí tá a rí ọjà yìí dé tó pọ̀ dé wọ́n lòdù ẹ̀ sí tírélà wọ́n dẹ̀ distribute ẹ̀ láwọn Fúlàní wọ́n ń ta lọ́wọ́n fún wa wọ́n ń ta lọ́wọ́n fún wa bọ́ àwọn èèyàn wa fúnra wa ọ̀lẹ ó da ọmọ Yorùbá láàmú ọ̀lẹ ṣe kí ni o ó da ọmọ Yorùbá láàmú kìí ṣe eré torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ yẹn ṣé ń gbọ́ àwọn fún Haúsá yìí máa ṣé ń gbọ́ we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́ òun la ti ń ṣe láìfù yìí ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ́ tún tà gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan ẹ ti rí ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa ta 10,000 40,000 ìgbà míì 8,000. ṣé ń gbọ́. ṣé wá rídìí tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí ni wípé gbogbo wa pátápátá a nídìí àti tètè gbéra wa dìde lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ẹ bá ní ká jọ wò ó dáadáa tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ronú lé lórí ìgbà tí wọ́n ń kó àwọn ọjà yìí lọ tí wọ́n ń ta fáwọn èèyàn wa àwọn èèyàn wa tó yẹ ká fi owó ṣe business láti máa kó tòmátò yìí kán máa tà fáwọn aráàlú àwọn nǹkan tí a máa ṣe mo ti sọ̀rọ̀ yìí rí tí a lè ṣe ní ẹ̀yin tí ẹ jẹ́ èèyàn wa ẹ̀yin ọmọ Yorùbá nínú ẹni tẹ́ ẹ bá máa lò ẹ jẹ́ kó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ dírẹ́fà tó ní mọ́tò tí ó jẹ́ pé òun náà ló máa kó ọjà yìí kò sí ní tó léwu tí àwọn lọ́balọ́ba tí a bá dá ọjà Yorùbá lẹ̀ tó jẹ́ pé àwọn Haúsá ló ń jẹ́ sẹ́ríkì nínú àwọn ọjà wa tó bá ti ń di ọ̀rọ̀ tòmátò àwọn èèyàn máa sọ pé bóyá àwọn Haúsá ló ní irọ́ ni ilẹ̀ wọn ilẹ̀ aṣálẹ̀ ni òótọ́ wọn máa ń jókòó tì tán máa lọ pọnmi láti ibì kan máa bomi sí ẹ lè fi wé ilẹ̀ tiwa àìmọye another country tí wọ́n ti kó tòmátò wọlé sí north tí ò kí ń ṣe tòmátò north fún ara ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ gbogbo àwọn nǹkan yìí ó yẹ ká reason lé lórí gbogbo àwọn tomatoes atatẹ́rìn yìí ọ̀pọ̀ ibòmíì náà ti ń kó wọlé bẹ́ẹ̀ náà ní su ìjọ tí máa kọ́ mọ àwọn kinní yìí wọ́n máa wá sí Ìlọrin tó bá ti wá ẹ̀ǹpẹ́nu Ìlọrin tó bá ti wá sí Ìlọrin àtàwọn tó wà ń Ìlọrin wọ́n á ra gbogbo iṣu mọ́ àwọn elébè wọ́n á wa ogbó ẹ̀ tó bá wa iṣu káàkiri ó níye mọ́tò tá lẹ́sẹ̀ tó máa kó àwọn mọ́tò ńlá ẹ̀ mú sọ tó ń kó màálù yẹn wọ́n á lọ lóòdù ẹ̀ pamọ́ síbì kan àwọn kan wà tí ṣúbá ti ń dẹ̀gbẹ́ àwọn tó bá ti pọ̀ débi pó pọ̀ dé wọ́n máa kó wá ìwà kó ń bọ̀ láti north ẹ máa òbí north ló ti wá tó dẹ̀ jẹ́ pé orí ilẹ̀ wa yìí náà ti kó iṣu bẹ́ẹ̀ náà ń ṣe ní Kogi
tó jẹ́ àwọn ilẹ̀ tí wọ́n ti ń gbin àwọn nǹkan yìí owó tí kíní òun dẹ̀ náà rà lọ́wọ́ àwọn èèyàn wa náà tiwa náà wà lára wa nǹkan tiwa ló máa ń wọ́n jù ìgbà tó jẹ́ pé ọ̀dọ̀ wọn láti lọ rà á ọ̀lẹ tó pọ̀ nínú wa láti jẹ́ pé ká ṣe bísíǹsì àwọn nǹkan yìí àsìkò tá a wà yìí báwo la ṣe lè jọ parapọ̀ láti máa kó àwọn èrè nǹkan yìí láti rí pé kájọ máa tà ọ̀nà wo la lè gbà tí a fi tẹ̀síwájú nínú àwọn nǹkan tí à ń sọ yìí torí ẹ̀ mo fi pariwo láti ọjọ́ tó ti pẹ́ wípé ẹ jẹ́ kí a fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan lórí oúnjẹ gbogbo tó wọ́n yìí bí wọ́n ṣe ń kó iṣu náà ṣe ń kó ata tí wọ́n tún ń tà fún wa wọ́n á fi owó àbú wọ́n fi ń ṣe àbú lálejò kí ló ń ṣe gbogbo wa pàtó a ti ń rí àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ti ń dáko sínú ilé wọn inú kọ́ńpáàndì wọn torí páwọn Fúlàní ń jẹ oko bẹ́ẹ̀ ni wọ́n á joko bọ̀ tí a bá mójútó tá a bá jọ ṣe níbi tá a ti rí ilẹ̀ tá a bá jọ ṣe normally àwọn kan yìí wà lórí kinní báyìí wọ́n á tó jáde tí wọ́n bá máa jáde ǹjẹ́ kí ni ìgbìyànjú ẹ̀yin èèyàn iṣẹ́ táwọn Fúlàní máa lọ rà á kí ló dé tí ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká lọ kó àwọn èrè yìí káwa rà mọ́ wọn lọ́wọ́ tí àwa bá rà mọ́ wọn lọ́wọ́ á lè gbé débi tó yẹ ká gbé dé ìwọ̀nba tí a bá rí bẹ́ẹ̀ náà la máa tó fi ṣe míì mo kí yín màmá mi Ẹlẹ́yà TV mo sì máa gbé yín wá sí orí ètò yìí náà ni orí ètò yìí gangan mo máa sẹ́ndì nǹkan kan sí yín tí ẹ máa fi wà pẹ̀lú mi lórí ètò láìpẹ́ yìí máa gbé yín wá sórí ètò tẹ́ bá wà online torí mo mọ̀ pé gbogbo àwọn ọ̀dọ́ yín ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ yín bẹ̀yìn àwọn Fúlàní ń kó àwọn èrè oko wa láti máa tó tà fún wa torí ẹ̀ àwọn nǹkan yìí ṣe pàtàkì púpọ̀ fún wa láti mọ̀ láti jẹ́ pé kí ni o kájọ ṣiṣẹ́ lé lórí a nídìí ẹ̀ ní kíákíá a dẹ̀ nídìí ẹ̀ a nídìí ẹ̀ torí wípé kì í ṣe ọ̀rọ̀ àbí àní-àní okay ma so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ẹ jọ̀ọ́ bá mi share ètò mi màmá mi ẹ bá mi share débi tó wáyé kó dé ẹ jọ̀ọ́ mà Ẹlẹ́yà TV bẹ́ẹ̀ ni ẹ bá mi backup ẹ jọ̀ọ́ Ẹlẹ́yà TV backup mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi follow màmá mi Ẹlẹ́yà TV ẹ bá mi follow wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn ẹ bá mi follow wọn kẹ́ dẹ̀ bá mi subscribe sí YouTube wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin èèyàn pátápátá nílé lóko lájò lẹ́yìn odi mo pè yín mo rọ̀ yín wípé kí Ọlọ́run Elédùmarè ọba láàánú ọba tó ń fún wa ṣe kó má fi wá sílẹ̀ nígbà kankan ẹ jẹ́ kájọ darapọ̀ pẹ̀lú gbìyànjú kájọ mú èrè oko wa kárí pé à ń ṣe síbi tó bá yẹ ká ṣe sí à ń ná síbi tó bá yẹ ká ná sí a dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kí a máa fi gbé àwọn nǹkan wa lárugẹ láti lè tẹ̀síwájú àwọn nǹkan yìí ṣe pàtàkì fún èmi àti yín torí kì í ṣe ọ̀rọ̀ tí àwa sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lé lórí kì í ṣeré o ẹ jọ̀ọ́ a gbúdọ̀ ṣe kí ni a gbúdọ̀ gbìyànjú lé gbogbo àwọn nǹkan yìí ọ̀nà tá a bá fẹ́ gbé gbà ẹ gbọ́ mi yé ọ̀nà tí a bá fẹ́ ṣe kí ni tí a bá fẹ́ gbé gbà a nídìí láti ṣe ní kíákíá àwọn nǹkan yìí ṣe pàtàkì fẹ́mi àti yín púpọ̀
dáadáa láti jẹ́ pé kájọ mọ̀ nílé lóko lájò lẹ́yìn òdi. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré. Ẹ jẹ́ kájọ gbìyànjú kí á lè tẹ̀síwájú. Ẹ jẹ́ kájọ gbìyànjú ká lè tún mọbi tá à ń lọ. Torí ẹ̀ òun làwa fi ń pariwo ní gbogbo ìgbà láti jẹ́ pé báwo la ṣe fẹ́ jọ rìn lórí ọ̀rọ̀ yìí, ọ̀nà wo la fẹ́ gbà, toró ṣe pàtàkì fún èmi àti yín. Ó ṣe kí ni o? Ó ṣe pàtàkì fún èmi àti yín. Ẹ jọ̀ọ́, ọ̀nà wo la wá lè gbà tí a máa fi débi tá à ń lọ ju pé ibi tá a fẹ́ rìn. Ẹ wo nǹkan tá à ń sọ yìí, ẹ wò bí wọ́n ṣe ń gbé, ẹ wò bí wọ́n ṣe ń ṣe é. Ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká wà reason kó jẹ́ pé a lo ọpọlọ wa. Ẹ jẹ́ ká jọ ronú lé lórí in tá a lè ṣe, ọ̀nà tá a lè gbà. Ó ṣe pàtàkì fún wa púpọ̀ láti jẹ́ pé ká jọ mọ̀ ọ́n. Àwọn nǹkan yìí a nídìí àti ronú lé lórí. Àwọn nǹkan yìí a nídìí àti mọ̀ pé bó ṣe ká ṣe tọ̀ léléyìí. Ẹ wò ó, àwọn ẹni yìí ò gbúdọ̀ máa kó oúnjẹ wa ká dẹ̀ dákẹ́. Wọ́n tún pa wá, wọ́n lé wa kúrò lóko. Àwọn eléyìí tá a tún dá àwọn ló tún ń rà, wọ́n tún ń tà fún wa. Ìjọ́ wo la tó fẹ́ gbọ́n gangan? Lórí kùkúmbà tẹ rí yẹn, wọ́n ń gbìn ní Yewa North. Àwọn Haúsá yìí náà ló ń rà. Yorùbá wo ló ṣe bísínẹ́sì ẹ̀ kó lóun ń rà lọ́wọ́ àwọn tó ń ṣe, tó ń gbìn? Gbogbo àwọn nǹkan yìí a ronú lé lórí. Torí ẹ̀ ni mo ṣe ń pariwo fún gbogbo wa pátá. Àwọn fún Haúsá yìí máa ń rà ní 2,000-3,000 now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí, tòmátò Yorùbá ni. Àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́, wọ́n jẹ́ kó yé mi pé 3,500, 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀. Bọ̀dá bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa, 10,000, 14,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́? Iye tí wọ́n ń tà ní. Àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000, 4,000. Bọ̀dá bá fẹ́ lọ rà ní mile 12 báyìí. Apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000, 8,000. Àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o. According to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sì. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ní a lè dáko at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣátìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí, tòmátò Yorùbá ni. Àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́, wọ́n jẹ́ kó yé mi pé 3,500, 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀. Bọ̀dá bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa, 10,000, 14,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́? Iye tí wọ́n ń tà ní. Àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000, 4,000. Bọ̀dá bá fẹ́ lọ rà ní mile 12 báyìí. Apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000, 8,000. Àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o. According to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sì. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ní a lè dáko, a lè ṣàgbẹ̀. Ẹ máa bá ń ṣí ẹ̀. Ẹ gbọ́. Ṣé ń gbọ́? Àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́, wọ́n jẹ́ kó yé mi pé 3,500, 4,000.
tó gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí ó yé gbogbo wa púpọ̀. mo fẹ́ kó yé wa láti fi jẹ́ kí a mọ̀ torí ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ bá mi share Ọlámilékan. Okay. ọ̀gá mi Ọlámilékan ẹ lè padà join wa padà ẹ jọ̀ọ́ ẹ join wa padà so àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ láti jẹ́ pé ká gbé ìgbésẹ̀ ọ̀nà wo ọ̀nà àbáyọ wo òun la máa gbà ọ̀nà àbáyọ wo la lè gbà tó yẹ pé a fi borí àwọn nǹkan yìí. àwọn máa ń ta pẹ̀rẹ̀ bọ́ tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa. ṣé ń gbọ́ we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́ òun la ti ń ṣe láìfù yìí. bẹ́ẹ̀ni wọ́n jẹ́ kó yé mi pé wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀. àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ká jọ mọ̀ ìdí tí a fi ń pe pèpè yìí fún gbogbo àwọn èèyàn wa nílé lóko lájò lẹ́yìn odi òun náà ni láti rí wípé kí a jọ ṣe kí ni o kí a jọ gbárùkù tí ká jọ ṣe ọ̀nà tá a lè gbé gbà ǹjẹ́ báwo la ṣe fẹ́ jọ ṣe ọ̀nà wo la fẹ́ gbé gbà tó ju ọ̀nà yìí lọ torí ẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ fún èmi àti yín láti jẹ́ pé ká jọ ṣe tó ìdí tí a ṣe ń pariwo nìyẹn gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora pátápátá ẹ dákun mo rọ̀ yín mo bẹ̀ yín mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi ń bẹ̀ yín ẹ jẹ́ kí a jọ gbìyànjú ọ̀nà tí a jọ gbé gbà tí a fi débi tí a fẹ́ dé òun ni pàtàkì fún èmi àti yín ọ̀nà yìí kan náà òun ló ṣe pàtàkì fún wa láti lè tẹ̀síwájú nínú àwọn nǹkan yìí torí ẹ̀ ẹ má bínú. so ìdí tí mo ṣe ń ṣe àwọn nǹkan yìí tó jẹ́ pé a gbúdọ̀ gbìyànjú láti mọ̀ ọ̀nà tí à ń lọ ibi tí à ń lọ àwọn nǹkan yìí ṣe pàtàkì fẹ́mi àti yín láti mọ̀ tó jẹ́ pé pẹ̀lú àwọn ìdí tó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá àwọn nǹkan yìí a ní ìdí ẹ̀ ẹ jọ̀ọ́ a ní ìdí ẹ̀ báwo la ṣe lè ṣe é ẹ̀yin ìyá mi tẹ́ wà ní diaspora ẹ má dákẹ́ mo bẹ̀ yín ẹ má dákẹ́ rárá ọ̀rọ̀ tó wà nílẹ̀ kìí sí ọ̀rọ̀ tó jẹ́ pé a fojú yẹpẹrẹ mú tí ẹ bá gbọ́ mi kìí sí ọ̀rọ̀ tí a fojú yẹpẹrẹ mú ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti ń gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn ẹnìkan ò lè sọ pé bóyá báyìí àbí nǹkankan báyìí la ṣe fóun àwọn nǹkan yìí tí ẹ bá jẹ́ ká jọ gbárùkù tí ẹ̀yin náà lè ṣe business ẹ̀ bábo kì í ṣe ń ṣe mi ìmọye tí apẹ̀rẹ̀ máa tó nítìsín níbẹ̀ gbogbo ẹ̀ là ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ là ń ṣe lórí ẹ̀ ṣe ráwọn apẹ̀rẹ̀ yìí tá a bá ti mọye tó jẹ́ ẹ̀yin tẹ́ bá wà ní diaspora tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí tí ní kẹ́ ṣe business yìí àtowó mọ́tò ẹ̀ ti máa ṣí papọ̀ iye tẹ́ bá tà ẹsẹ̀kẹsẹ̀ mo fi dá yín lójú ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá kó dé gbòòrò làwọn èèyàn máa sùrùgbà tán dẹ̀ máa rà tán bọ̀ àǹfààní ibẹ̀ tí mo fẹ́ kí gbogbo àjọ ṣe tí wọ́n á fi mọ̀ pé ọmọ Yorùbá ló ṣe ọmọ Yorùbá ló ní nǹkan Yorùbá fi sí
pẹ̀lú pé ọmọ Yorùbá nìkan ló gbúdọ̀ rà á, àwọn èèyàn Yorùbá pẹ̀lú ègún àtèpè òun dẹ̀ la máa fi sí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé. Ẹ má tà fún wọn lọ́wọ́n. Iye tí a bá ti rà á bó bá jẹ́ 10% la máa fi lé lórí, tí a máa yọ owó mọ́tò 2% níbẹ̀. Èrè yín kẹ́ gba èrè yín ló kù. Ẹ̀yin tẹ́ bá fowó ṣe bísínẹ́sì òwò yìí, ó tún ti fẹ́ jáde o. Ó tún ti fẹ́ ṣe kí ni? Ó ti fẹ́ jáde báyìí. Àwọn míì ti jáde, àwọn míì tún ti fẹ́ jáde báyìí. Bọ̀ ẹ̀yin tí ẹ bá ti wá nífẹ̀ẹ́ sí pé bóyá ẹ fẹ́ kàn sí wa lórí WhatsApp number wa láti béèrè ọ̀pọ̀lọpọ̀ information, ẹ gbọ́, láti béèrè ọ̀pọ̀lọpọ̀ information lórí ẹ̀, ẹ lè kàn sí wa, ẹ lè pè wá láti gbọ́ information lórí ọ̀rọ̀ yìí àti báwo ló ṣe fẹ́ jẹ́. Ẹ pè mí, èmi náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. So nọ́mbà náà ní +234 80 83 89 25 58 080 83 89 25 58. Òun náà ni lẹ́ẹ̀kan sí 080 83 85 25 58. Ẹ pè wá sí orí nọ́mbà náà lórí WhatsApp wa 080 83 89 25 58. Òun náà ni ẹ jọ̀ọ́ tí ẹ bá ti pè wá, ẹ lè pè wá ní at any time láti béèrè in and out. Tí ẹ bá dẹ̀ tó fẹ́ pè wọlé, àyè wà fún yín láti pè wọlé sí orí ètò láti ṣe ìbéèrè lórí ọ̀rọ̀ báwo lẹ ṣe lè ṣe bísínẹ́sì tòmátò yìí tó jẹ́ wípé ẹ máa rí èrè lórí ẹ̀. Ẹ lè pè. Tó bá yẹ pé ẹ máa pè wá lórí ètò, ẹ lè pè wá. Àwọn ìwádìí, àwọn ọ̀nà tí ẹ lè gbà, ìmíì tó ti fẹ́ jáde báyìí. A fẹ́ kí àwọn Haúsá Fúlàní tún lọ máa kó àwọn tòmátò àtàtà yìí níbi tí wọ́n ti ń kó, tí wọ́n ń tà fún àwọn Yorùbá wa. Ẹ jẹ́ kí àwa fúnra wa gbìyànjú láti rí wípé a lọ kó nǹkan èrè yìí, èrè oko yìí, kí a máa tà fún àwọn Yorùbá tiwa ní owó pọ́kú. Tí a bá wá ṣe bẹ́ẹ̀ fún wọn, ibẹ̀ náà làwọn náà ti gbìyànjú láti máa reduce ata wọn tó máa fi pọ̀. Tí a bá jọ gbìyànjú láti ṣe gbogbo àwọn nǹkan yìí, á jẹ́ kí àwọn èèyàn lè tẹ̀síwájú lórí ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share ètò mi dáadáa. Màá tún play ètò yìí lẹ́ẹ̀kan sí i torí wípé nǹkan tí mo fẹ́ kí a jọ mọ̀ lórí ètò yìí, òun náà ní láti rí i pé ká lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ata, epo àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì fún wa láti jọ mọ̀ àti láti jọ ṣe. Torí àwọn nǹkan yìí tí a bá jọ ń tẹ̀síwájú lé lórí, òun ló ṣe pàtàkì fún èmi àti yín. Torí ìdí yìí, ẹ jọ̀ọ́ mo rọ̀ wá tí mo dẹ̀ bẹ̀ wá láti rí i pé a tẹ̀síwájú nínú ẹ̀. Ìtẹ̀síwájú wa òun nìkan náà ló lè kó wa yọ, òun nìkan náà ló lè gbé wa tẹ̀síwájú nínú ìrìn àjò tí à ń rìn yìí.
ẹ jẹ́ kí gbogbo wa kí á dìde, ẹ jẹ́ kí gbogbo wa kí á lè gbìyànjú láti rí i pé a darapọ̀ mọ́ àwọn ètò yìí tó jẹ́ pé mójú ẹ̀ débẹ̀ kó o rí ó wà níbẹ̀. tó bá fẹ́ ṣe business yẹ bọ̀bọ̀ wa nǹkan tí a fẹ́ ṣe bí a ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́ òun ló ṣe pàtàkì lórí ẹ̀. ìdí tí a fi ń sọ ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀nà wo la fẹ́ gbé gbà. ẹ jẹ́ ká jọ gbìyànjú lé lórí. ẹ jẹ́ tó play ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣẹ́ǹgbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣẹ́tìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000. Ṣẹ́ǹgbọ́, iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000. But tẹ́ bá fẹ́ lọ rà ní mile 12 báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000. Àwọ̀dẹ̀ la ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn. Ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ní a lè dáko a lè ṣàgbẹ̀ láìfù yìí. Ṣẹ́tìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́ iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 2-3 ti ṣe láìfù yìí. wọ́n jẹ́ kó yé mi pé. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá a bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́ iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000. But tẹ́ bá fẹ́ lọ rà ní mile 12 báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000. Àwọ̀dẹ̀ la ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn. Ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ní a lè gbọ́. iye tí wọ́n ń tà ní. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi lẹ́ẹ̀kan sí tí ẹ bá fẹ́ kàn sí wa láti mọ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bá wo fídíò yẹn ẹ rí i pé Àfọ̀njá TV náà ló wà lórí agbágbé. èmi náà ni mo wà níbi tòmátò yẹn wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí èmi náà ni mo wà níbi tòmátò yẹn pẹ̀lú àwọn èèyàn wa àwọn èèyàn tó tó èèyàn tí a jọ ń rin ìrìn àjò ǹjẹ́ nípa nǹkan àwọn àgbẹ̀ wa nǹkan ọ̀gbìn wa. ọ̀nà wo la lè gbà tá a fi lè ró àwọn àgbẹ̀ wa lágbára? ọ̀nà wo la lè gbà láti tẹ̀síwájú nínú àwọn ìrìn àjò yìí? gbogbo àwọn nǹkan yìí ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share ètò mi mú kí bí ẹ ṣe ń darapọ̀ lẹ́yìn ìyá mi bàbá mi nílòkó mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. bá a ṣe lè gbà tí a fi di pé a máa fi tẹ̀síwájú nínú ìrìn àjò yìí ẹ jọ̀ọ́ bá mi share ètò mi ẹ bá mi tẹ love and like. tí ẹ bá fẹ́ mọ̀ nípa nǹkan èrè oko yìí nípa àwọn nǹkan yìí ẹ lè pè sórí nọ́mbà wa 080 83 89 2558 lẹ́ẹ̀kan sí 080 83 89 2558. bẹ́ẹ̀ ni ìwọ tó bá fẹ́ mọ̀ nípa nǹkan oko àbí nípa ọrọ̀ ajé àwọn nǹkan ọ̀gbìn wa àǹjẹ́ báwo la ṣe lè ṣe business pẹ̀lú ẹ̀ tá a fi tẹ̀síwájú ọ̀nà wo la lè gbà ẹ lè pè wá sí WhatsApp nọ́mbà wa ẹ lè pè wá lẹ́yìn ètò torí gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún èmi àti yín nílé lóko lájò lẹ́yìn odi torí pé tí a bá jọ dìde kí a jọ ṣe
báwo la ṣe fẹ́ mọ̀ pé ibi tó yẹ ká gbà lélẹ̀? Ẹ̀yin èèyàn mi, èmi ti rọ̀ yín, mo ti bẹ̀ yín, mo jẹ́ ká ẹ mọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora pátápátá, torí mo tún bọ̀ lórí ètò yìí náà ni tí àìtún máa gbé wá, tí àì máa tẹnu mọ́. Ẹ jẹ́ ká jọ dìde, báwo la ṣe fẹ́ gbárùkù tì tó máa di pé nǹkan máa fi rọrùn fún gbogbo àwọn èèyàn wa nílé lóko. Àwọn nǹkan yìí òun ló ṣe pàtàkì fún wa láti jẹ́ ká mọ̀. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé, ọba tó lohun gbogbo, tó dẹ̀ ń ṣe gbogbo, kò ní fi wálẹ̀. Ẹ lè wá bẹ́ polówó ọjà yín lórí ètò wa, àbí ẹ fẹ́ ká bá yín sọ nǹkan kan, àbí ẹ fẹ́ bá wa sọ àwọn ọ̀rọ̀ àbí tó ń jẹ́ àṣírí, ẹ lè pè wá láti ní ìmọ̀, láti mọ̀ nípa ẹ̀. Ẹ lè béèrè, kò sí ní tó burú jù. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé, kò ní fi èmi àti yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tìdùmarè. Ẹ jẹ́ ká jọ múra, ká tẹ̀síwájú, ká túbọ̀ múra sí ìrìn àjò wa. Ìgbàgbọ́ tèmi nìyẹn, tí mo dẹ̀ mọ̀ pé a ní ṣubú lórí ẹ̀ láíláí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò ní séwu. Ọlọ́run ọba láàánú kò ní fi wá sílẹ̀. Bí ó ṣe rí nìyẹn, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò lẹ́yìn odi. Mo á mú fele ṣe ìdágbére pé a tún padà bọ̀ láìpẹ́. Ọlọ́run ọba Elédùmarè, ọba láàánú kò ní fi èmi àti yín sílẹ̀. Ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run tìdùmarè. Bẹ́ẹ̀ ni mo kí yín lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi náà, òun náà ni mo tún kí yín. Àánú Ọlọ́run máa dé bá yín, àṣẹ Ọlọ́run máa dé bá yín. Bẹ́ẹ̀ ni ẹ wà ní sílẹ̀ tẹ̀ nígbà kankan. Yóò rí bẹ́ẹ̀, yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bá a ṣe fẹ́ kó rí pátápátá, á rí bẹ́ẹ̀. Tọ́ àfẹ́lẹ́ ìṣe ìdágbére lásìkò sí gbogbo wa. Ẹ jẹ́ kí wọ́n á play kíní níparí lẹ́ẹ̀kan sí i. We are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣáàtìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. Ẹ ti rí. Ẹ máa gbọ́, wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀, bó ta bá fẹ́ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 40,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́? Iye tí wọ́n ń tà ní. Àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000. Bọ̀ tẹ́ bá fẹ́ lọ rà ní mile 12 báyìí, apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000. Àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o. According to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sìn. Ṣé ń gbọ́? Ẹ̀yin tẹ́ ní a lè dáko, a lè ṣàgbẹ̀, ẹ máa bá ń ṣí ẹ̀. Ẹ gbọ́. Ṣé ń gbọ́? We are live now at ọjà ọ̀dàn. Ọba Ìsá Olúṣọlá Adé Ọláníyàn òkè àti ilẹ̀ òkè àti jẹ́ ọba pàtàkì ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn aláàbò orúkọ ìlú ìfẹ́ kan bàbá Yorùbá láti sọ̀rọ̀ àwọn adarọ̀ náà lásán ní ẹ̀sán náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa, kò yé wa ní sínú ẹgbẹ́ wọn bá ń wá. Tó bá ẹ ti sùn o, ètò Yésù o, torí ogun ń bọ̀ o, ogun ń bọ̀ o. Ọmọ Yorùbá ìjọ láàárọ̀ gbà ní Ìlọrin lódì ìjọba, ẹ̀yin ọba wa ṣébẹ̀yìn náà ní bàbá wa, kájòjì kó gba ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni sáyé ọba padà sẹ́nu ọba, kó lóṣèlú
náà ń pè ní ìjọba. Bẹ́ẹ̀ ni o, oko eré ẹ dúró déédéé má padà dé onílé. Yorùbá ẹ ti ń sùn o, àní kẹrin sùn o, ó yẹ jí má sùn. Bẹ́ẹ̀ ni o, torí ẹ̀ka múra o, ogun ń bọ̀ o, ọmọ Yorùbá. Sunday Igboho Òòṣà nìkan ìjà gbogbo Yorùbá, ó yẹ dìde ẹ̀yin alágbára, àsìkò ti tó. Ẹ̀gbọ́n wọn lápò tí o yọ̀ ẹmu lákàánà ìgbọràn sọ̀jọ̀bọ rúrú. Bẹ́ẹ̀ ni o, tó lè rí nù. Ẹ̀rù yín tó bà á, ẹ̀rù yín tó bà á, ẹ̀rù yín tó bà á, ìjọ wo ẹ̀rù yín tó bà á, ẹ̀rù yín tó bà á, ẹ̀rù yín tó bà á.